ẹ ṣàánú wa, erí ń ta wá, ẹsẹ̀ ń ta wá, ẹ dákun gbogbo Nàìjíríà ẹsẹ̀ ń ta wá, bàbá ẹ dákun ẹ ṣàánú wa, nǹkan bàjẹ́ ju nǹkan lọ, nǹkan bàjẹ́ ju nǹkan lọ, ẹ dákun wọ́n ń pa wá, wọn ò járí náà, wọn ò járí lò, gbogbo kálukú ní sunkún bí wọ́n kọsẹ̀ wọ́n ń kú ni, kí ló dé ebi ni. ẹni tó dájú jù ní gbogbo pírẹsidẹ́ǹtì tí a ti ní láyé Tinubu ni. Bàbá ẹ ṣe dáadáa, ẹ dájú. Mo fẹ́ ọ̀nà àwọn kọ̀ọ̀kan fáwọn kan tí wọ́n ní sense. Àgàgà àwọn tó ń sọ pé okay ká ní ká wá dìbò fún okay ta ló lè ṣe. Ẹni tí ò lè ṣe lẹ́ insist pé ká dìbò fún. President ẹyọ kan ṣoṣo tí Nàìjíríà ti produce tí a mọ yìí ẹ̀ tá a mọ̀ pé òun ló lè ṣe, òun nìkan dẹ̀ ló ti ṣe rí. Ní history Nàìjíríà, mo fẹ́ kẹ́nìkan jáde kó wá sọ fún mi pé ẹni yẹn kọ́, èyí ti sọ Ọbásanjọ́. Ọbásanjọ́ bá debt as in gbèsè ló bá nígbà tó wọ ọ́fíìsì. Ọbásanjọ́ wá prove pé wọ́n yàn mí láti wá tún nǹkan ṣe ni wọ́n yàn mí láti wá bà nǹkan jẹ́ sí. Ọbásanjọ́ wá gbìyànjú láti clear gbogbo gbèsè tí Nàìjíríà jẹ pátápátá, ó clear. Kò wá clear gbèsè yẹn lásán. Ọbásanjọ́ nìkan ni president àkọ́kọ́ tó máa fowó lẹ̀ sí orí oyè sí àkáǹtì Nàìjíríà billions of dollars. Kò bá owó, ó bá gbèsè. Ó wá clear gbèsè, ó tún wá fi owó lẹ̀ sínú àkáǹtì yẹn. The main reason tó fi like Peter Obi nìyẹn. Nítorí pé step ẹyọ kan ṣoṣo tí Peter Obi tap lára ẹ̀ nìyẹn. Kò tí sí gómìnà kankan náà tó ṣe yàtọ̀ sí Peter Obi. Ẹ wá kata balance mi. Fóònù tó wà lọ́wọ́ èmi àti ẹ̀ yìí ìgbà tó di president ẹ̀ ló sign ẹ̀ into law. Tèmi àti ẹ̀ jọ ń lò lẹ́nu. Ìgbà tó di president ló sign ẹ̀ into law. Tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní lò. Èmi àti ẹ̀ jọ mọ̀ pé àlásẹ̀sì sí tẹ́lẹ̀. Ó ṣeé ṣe ká má tún lè lásẹ̀sì sí dèní nítorí pé àlásẹ̀sì sí electricity ìgbà yẹn náà títí dèní àti lásẹ̀sì sí. So má yẹ kí kankan máa gbé nú ẹ pé a máa ti lásẹ̀sì á lè má tí ní. Kó jẹ́ pé few people náà ló sì máa lò, few people náà ló máa láǹfààní àti lò títí dèní. That is number one. Nígbà tó Ọbásanjọ́ wá kúrò ńbẹ̀, Yar'Adua bọ́ sípò. You don't tell me what I know. Nígbà tí Yar'Adua wá bọ́ sípò, Yar'Adua ló yẹ kó tún wá jẹ́ best president wa as usual táwọn èèyàn ò mọ̀ tó rò pé òun ni. No, Ọbásanjọ́ ni. Nítorí pé Yar'Adua gangan fúnra ẹ̀ nǹkan tó try láti ṣe tó fi jẹ́ one of the best lójú àwọn èèyàn jù pé ó make sure pé gbogbo anything tó ń jẹ́ ìnira fún àwọn ọmọ ẹ̀dá bírú epo tá a fẹ́ rà ó dínkù wálẹ̀. Owó òṣìṣẹ́ ó gbé sókè, owó NYSC ó gbé sókè, owó kìíní kan ó gbé everything. Ó jẹ́ kí ìrọ̀rùn wá fáwọn ọmọ ẹ̀dá, which is gbogbo nǹkan tó dẹ̀ ṣe time yẹn dẹ̀ rí òun àti Ọbásanjọ́ jọ wà ní. Ọbásanjọ́ ló ń lead ẹ̀ kó tó di pé bàbá kú, kó tó di pé Yar'Adua gbà, kó tó di pé Jonathan gbà tó proceed. Those are the people tá mọ̀ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ nítorí pé wọ́n wò pé masses come first. Ṣó ti yé yín, kò sí country tó kì í yáwó. Question tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín, ibo ni Ọbásanjọ́ ti rí owó tó fi sílẹ̀ sí àkáǹtì Nàìjíríà kó tó fi pòlẹ̀? Ibo ni Ọbásanjọ́ ti rí owó tó fi san gbèsè tó bá lẹ̀ ní àkáǹtì Nàìjíríà? Ìyẹn ló fi máa ń pè èèyàn ní the most smartest person in the world. Ọbásanjọ́ ni. Ó smart. Ó mọṣẹ́ níṣẹ́. Òun gangan ló ń pè ní olóye. Bàbá onígé. Òun ni president. Ẹjọ́ láàrin èmi àti nígbà Ọbásanjọ́ wọ ṣọ̀nà àbí? Ibo ló ti rówó tó fi ń ṣọ̀nà? Nígbà Ọbásanjọ́ láàrin èmi àti yín wọ́n ṣe nǹkan mèremère nínú ìlú àfi tẹ́ bá fẹ́ parọ́ fúnra yín nìkan ló kù. Yar'Adua came to the picture.
ó ṣe dáadáa nínú ayé ó kú lọ́nà ẹjọ́ amú Jonathan wá Jonathan náà gbìyànjú nítorí pé Jonathan náà fi gbèsè lẹ̀ ayé Jonathan láti bẹ̀rẹ̀ problem yẹn bọ̀ ayé Jonathan bí a bí $28 billion ní Jonathan filẹ̀ as a debt. When we are talking about subsidy, Obasanjo is paying for subsidy. Ibolo ti rówó tó fi ń sọ subsidy. Now, àwa ní Jonathan ò dáa, ẹ wá ní Tinubu ló lè ṣe. Ìgbà tí Tinubu wá bọ́ síbẹ̀, ó wá sọ fún wa pé wọ́n sọ subsidy fún wa, wọ́n yá owó fi san ni. Àbí nítorí kí masses kí ara kó lè dẹ̀ wọ́n, kí ara kó lè má ní wọ́n, kó lè má rí nǹkan jẹ. Tinubu wá ní pé òun ò lè yáwó ṣe san epo yẹn mọ́. So that is what they call subsidy. Kò yọ subsidy lórí epo lásán, ó tún yọ lórí electricity. Ẹ̀sùn kò yọ lórí epo, ó yọ lórí electricity tí ò fún wa tí a rí lò, ó tún yọ lórí ẹ̀. My dear, láàrin èmi àti yín mẹ́, láàrin èmi àti yín ó wá lọ ń yá owó. The same government yìí wá sọ fún wa pé òun lọ ń yá owó, wá ń pè fún àwọn governors wa. Ibi pé ká lọ hold our governors were responsible. Government yìí dájú débi pé ó mọ̀ pé mi ò mójú lion. Ó wá gbé ọmọ bíbí inú mi síwájú lion pé kó jẹ́ kí n wá lọ rescue ọmọ mi níwájú lion. Wallahi ta'ala wickedness tó láyé yóò sí. Statistics sọ fún èmi Austin ọmọ Emmanuel pé ẹni tó dájú jù ní gbogbo president tí a ti ní láyé ọba Tinubu ni. Because ó mọ̀ wípé nǹkan báyìí ni máa ṣe tí ìlú yìí máa fi dá. But he choose to fail. Wọ́n choose ẹ̀ ni, kò ṣe pé bóyá wọ́n mọ̀, wọ́n choose nítorí pé wọ́n pé this is power and I want to use it. And this is what they call democracy. Democracy la ṣe yìí. So nígbà tí wọ́n ti wá di pé in the time of democracy, we cannot even criticize you as the president of Nigeria that is not doing good. Baba, àwọn èèyàn tẹ́ máa mú wa pọ̀ gan. Wọ́n máa lọ fà gan. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o. Ẹ wá gbọ́ bí tó dé dúró. Eléyìí lágbára o, kódà ó gbẹnu tán, ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé. Búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o. Ẹ̀yin èèyàn, kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí? Wọ́n gbé ń débẹ̀, ẹ wá nǹkan fìdílé nǹkan. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé. Akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín. Ṣé rí subscribe button yín tẹ́ n ò já yín lówó, ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan. Ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀. Ó làwọn olóyìnbó ń pè ní notification bell. Ó ní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan. Tọ́ ẹ̀yin èèyàn, kí ló ṣẹlẹ̀ gangan? Ọ̀rọ̀ yóò gbẹnu tán o. Ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Tọ́ ẹ̀yin èèyàn wa, wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o, ẹ má jẹ́ dènà pẹ́nu, ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀. I just want to tell you, bàbá ẹ ṣe dáadáa, ẹ dájú. Ṣé rí platform yìí mi, mo máa fi sọ fún yín níṣẹ́. Àwọn kan wá sí DM ẹ, kí ló kún ẹ, actor ní fèsì fíìmù ẹ. Okay, ní country tèmi náà wà, ṣé èmi tí mo jẹ́ actor yẹn, mo máa lọ rìn epo lọ́wọ́n ni àbí mo lọ rìn ẹja lọ́wọ́n, ẹ ti ṣí èrè, ẹ ti já wèrè. Táwọn tó kù bá sọ̀rọ̀ èmi á sọ̀rọ̀. Wọ́n wà okay, billionaire ni wọ́n, èmi ò ń ṣe billionaire. Ó ti yí ẹ, mi ò dẹ̀ kí lọ ń tọrọ owó lọ́wọ́ anybody.
wíwúyù mi ò tọrọ owó lọ́wọ́ èèyàn ṣé ti rí mi ní sàkání anybody tí mo lọ tọrọ owó rí mo jagun ni so máa sọ̀rọ̀ ó wà tó bá affect mi lẹ́ni àwọn ọmọ tèmi náà wà Nàìjíríà èmi ò dẹ̀ ṣetán láti relocate lọ sí abroad wèrè kankan lọ máa gbé tó bá ti ní pé wọ́n ti ṣẹlẹ̀ wá rí mi ò ní relocate máa lọ ṣeré bẹ̀ padà wá Nàìjíríà àjọ máa tún ṣetán ní àjọ máa gbọ́yọ̀ àjà ni tó bá lóun já wèrè wà báà náà bí ṣe rí gbogbo ẹ̀ tẹ́ wá sí DM mi tẹ́ wá sórí burúkú DM mi yẹn ẹjọ́ máa ṣòfò ní ẹ̀ bẹ́ẹ̀ tó bá tún wá sí inú díẹ̀ mi ò ní wàá ráàrin ayé ni wàá ṣọ́kù ni máa fi àbólórí àbáyé yín fẹ́ bàjẹ́ ṣá àbáwọn pípín ẹ̀ ń ṣí máa ó yàtọ̀ láti bí ẹ̀rẹ̀ wá sí díẹ̀ mi kó wá rí fíìmù. Gbogbo Nàìjíríà lẹ́sọ̀rọ̀ fún bàbá ẹ ṣàánú wa eré ń ta wá ẹsẹ̀ ń ta wá ẹ̀dá gbogbo Nàìjíríà ẹsẹ̀ ń ta wá bàbá ẹ̀dá kan ẹ ṣàánú wa nǹkan bàjẹ́ ju nǹkan lọ nǹkan bàjẹ́ ju nǹkan lọ ẹ̀dá kan wọ́n ń pa wá ò járí náà wọn ò járí lò gbogbo kálukú ní sunkún bí wọ́n kọsẹ̀ wọ́n ń kú ni kí ló dé ebi ni nígbà tẹ́yìn ń ṣe kò rí bẹ́ẹ̀ gbàtẹ́yìn ń ṣe kò rí bẹ́ẹ̀ ẹsẹ̀ gbogbo àánú ayé ni ẹlẹ́yìn ọba ní ẹni Tinubu ẹlẹ́yìn ọba ní ẹni Tinubu wa ní yóò dáa fún ẹ̀ta ayé ṣe ni ẹ dákun ayé tẹ wá tún ṣe ó débẹ̀ báyìí bàbá o pẹ̀lú ògbó náà ìgbàríkọ̀ lánàbí ó débẹ̀ báyìí ó sì ṣe oore fún ara ayé gbogbo Nàìjíríà ló ṣoore fún pẹ̀lú ògbó Ọlọ́run ibi ò ní pa wọ́n gbogbo àwọn ọmọ iléèwé tí wọn ò rí iléèwé lọ abẹ́ ẹ dákun ẹ ṣàánú wa ẹ̀rí ń ta wá gbogbo ayé ní sunkún wọ́n wá ń pẹ́ bàbá tí ó ṣe é ní o bàbá tí ó ṣe é ní o bàbá tí ó ṣe é ní o bàbá tí ó ṣe é ní èèyàn ní o òun ní ó ṣe o òun ní ó ṣe ìwọ náà ló ṣe o bàbá ìlú ògbó olóòwò náà ló ṣe láyé ò wá rí pa Tinubu náà ni adùnmárìn mọ́ tó sì ní ọ téèyàn bá kọjá wájú rẹ̀ bá ní sì dáa fún ọ̀wá ṣòro fẹ́ dà wá ṣòro fún gbogbo ọmọ àìlódì àdámọ̀ bàbá táyé ṣe ó táyé òun náà ṣe ó tún ayé náà ṣe gbogbo èyí ó sì mọ̀ pé Tinubu náà nílò lọ táyé ṣe ni ìlú ògbó Ọlọ́run kẹ wá ṣàánú wa kẹ bá wa tún lé ayé wa kẹ bá wa tún kẹ bá wa. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé òrèrè la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.